Ẹ kú àsìkò yìí o, gbogbo ojú tó wò mí tí kò ní fọ́ àti etí tó ń gbọ́ mi tí kò ní di láṣẹ Ìdùmarè. Ẹ ṣàmì kẹgbẹ́ tó àdúrà mi. Ẹyẹ méjì kì í jàṣà, èmi ọmọ yín náà ni Ayọ̀ Apèdè. Ọ̀pẹ́lẹ́ngẹ́ tó ṣubú làwọ̀ àwọ̀ òfò, ó ṣubú lódó odó bá fàya, arẹwà bí ọ̀kín, adánlára bí ọ̀kíní, ọmọ wọn ló lẹ̀ Ìjẹ̀ṣà, ọmọ Ògèdèngbé agbógun gbòòrò ni a kì í kí pọnpọn lójú ogun, ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ni, èsì wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹyẹlẹ jẹ́, Ìjẹ̀ṣà orídìí ṣáná, ilé lẹ́rù bàbá wọn tí ń múná roko. Mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, kárí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, kárí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀. Èmi náà ni ọmọ yín, à ń pàdé níbi ìnáwó, à ń pàdé níbi ayẹyẹ, à ń pàdé níbi ṣíṣe, à ń pàdé níbi ìdárayá, à ń pàdé níbi ìsìnkú, à ń pàdé níbi ìgbéyàwó, à ń pàdé níbi ọjọ́ ìbí. Gbogbo ọ̀nà bí ká sí pàdé náà lè ti máa sọ fún mi pé mo máa ń dá yín dùn, mo máa ń dá yín lára yá. So mo ti wá kalẹ̀ báyìí o, ẹ ti máa gbọ́ pé tuntun yìí ti dé, mo sì ti dé bẹ́ẹ̀ náà ni mo ti dé sí yín lọ́rùn. Mo wà lórí YouTube, mo wà lórí Instagram, mo wà lórí Facebook, mo wà lórí TikTok. Ẹyẹ méjì mi ò jàṣà o, Ayọ̀ Apèdè náà lẹ ti máa rí mi lórí gbogbo ibi tí bá ti ń wà mí lórí social media. So ẹ jẹ́ ká gbádùn ara wa, ẹ máa bá mi ká lọ torí pé mo pọ̀ fún yín, mo wà fún yín. Ayọ̀ Apèdè tí mò ń jẹ́ adùn èdè náà ni a máa lò láti máa fi jẹ gbádùn ara wa, because I am natively modern. I do what I love, you love what I do. I feel good, you feel good, we feel good, we feel good together. Ṣé o ti yé yín bẹ́ẹ̀? Torí náà ẹ̀yin ẹ máa ṣe gbádùn ara yín. Ayọ̀ Apèdè is here for you and yes to stay. Thank you very much. Ire o.